Ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣíríṣì dáadáa ni mo bá yín, ẹ kú ọjọ́ mẹ́ta kan. Gbogbo ẹ̀yin obìnrin, mo fi ìyọ́nú Ọlọ́run ọba bẹ̀ yín. Kò sí nǹkan kí nǹkan tó lè wù kó dé láàárín ìwọ àti bàbá ọmọ tó bá bímọ àti bàbá tó bá bí ọmọ fún. Má consider pé o fẹ́ ṣe ọmọ ní jàǹbá àbí o fẹ́ para ẹ̀ as an option. Má consider as an option rárá, because èèyàn ò mọ ọmọ tó máa sìyàn o. Tó bá nítorí pé ẹni tó bímọ fún kò ṣe dáadáa pẹ̀lú ẹ, nítorí ẹ wá fẹ́ máa fi ìyà jẹ ọmọ, àbí òun gbàdúrà pé kí nǹkan kan ṣe ọmọ yẹn, tí ìbá rí mi ò kí ń sọ ọ̀dẹ̀ ni ẹ́, nítorí wípé ọkọ tó fẹ́ ọmọ ọlọ́mọ ni ìwọ kọ́ ló bí. Ẹ gbọ́ obìnrin kan tó wá sọ̀rọ̀ lórí platform mi, ọkọ tó fẹ́ ọmọ ọlọ́mọ ni ìwọ kọ́ ló bí. Ọmọ ọlọ́mọ lọkọ tó fẹ́, èyí tó fi òbò ẹ bí òun ni ọmọ ẹ. Tó bá wá bímọ fọkùnrin, tọkùnrin bá ń ṣe wèrè àbí tí ò bá ṣe pé kinní, ìyẹn òkun ẹ, ó bẹ́tà kó pa ọkùnrin yẹn tì, kó fèsì àwọn ọmọ ẹ, torí pé èèyàn ò mọ́mọ́ tó máa sìyàn. Torí nígbà míì òkúta tí ìmọ̀lé bá kọ̀ sílẹ̀ ó ló máa ń di igun fún onílé o. Igi tá bá dẹ̀ fojú ré náà ńgbà míì ló máa ń gúnyàn lójú. Nígbà míì ọmọ tó bá rò bóyá pé kò lè ṣe nǹkan kan, tó rò bóyá kò lè pàgọ́, òun ló máa ń padà wá kọ́lé aláràbarà. Má ru ọmọ kan pin, má ti torí pé bàbá ọmọ kan ò dá sí ẹ kó wá sọ pé ọmọ yẹn ń bẹ̀ ẹ́ nínú jẹ́, o fẹ́ get rid of ọmọ yẹn, ò ń robi sí, o rò pé nǹkan rere ò lè ta ayé ọmọ yẹn jáde wá torí pé bàbá ẹ̀ ò dáa. Obìnrin tó bá ṣe bẹ́ẹ̀, obìnrin tó gọ̀ ni, obìnrin tó sini, obìnrin tó stupid ni. Ẹ má dẹ̀ máa condemn ara yín. Ṣé rí, ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín ẹ̀yin obìnrin. Wo ìjánu ni ìfẹ́. Ẹni tí Ọlọ́run bá ti fi ìfẹ́ ẹ̀ sí obìnrin lọ́kàn, nígbà míì ó máa ń fọyàn lójú débi wípé èèyàn ò ní lè think straight. Òun ló mọ́bìnrin míì tó fi ń fẹ́ ọ̀rẹ́ ọkọ ẹ̀, òun lóbìnrin míì tó fi ń ṣe àwọn nǹkan tí ò yẹ kó ṣe. Ìfẹ́ ló burú jù, ìfẹ́ wicked bó ṣe dùn tó. Nígbà míì tó bá ṣí bòyàn lójú báyìí, èèyàn máa ti ṣìṣe tán kó tó mọ̀ pé òun ṣìṣe. Tó bá wá lọ find ara ẹ nínú situation yẹn, bí a wá lọ bímọ fún ọ̀rẹ́ ọkọ ẹ, àbí o bímọ fún ọkọ bóyá ìyàwó, bóyá ọkọ ẹ̀gbọ́n ẹ, o ti lajú ẹ lẹ̀, o ti bímọ yẹn, o ti bí tán. O máa consider pé o fẹ́ lọ pa ọmọ yẹn as an option, kó má jẹ́ pé èyí tó bílẹ̀ gan Ọlọ́run kó bẹ́ẹ̀ wò ni o. Torí àwọn ọmọ yẹn wáyé tí wọ́n ní, wọn ò mọ ọ̀nà tó gbàgbé àwọn wá sílé ayé. So tó bá ti ṣe mistake bẹ́ẹ̀ yẹn, má sọ pé o fẹ́ pa ọmọ àbí ọmọ yẹn ń bà ẹ́ nínú jẹ́. O ò mọ ọmọ tó máa sin ẹ́ o. Kó má lọ jẹ́ pé aláàánú ọmọ tó jẹ́ aláàánú tó máa dúró fún ẹ. Irú àwọn ọmọ yẹn dẹ̀ ló máa ń ṣe rere láyé. Kó má lọ fọwọ́ ara ẹ̀ ṣera ẹ̀. Kó má lọ fi ọwọ́ ara ẹ̀ ṣera ẹ̀. Má consider wípé torí pé ọkọ yìí ò ṣe dáadáa sí mi, ọmọ ẹ̀ yẹn ó ń bà mí nínú jẹ́, ọmọ ẹ̀ yẹn kí ló dé tí mo fi ràrìn fẹsẹ̀ sí, tí mo fi lọ bímọ fún. Jọ̀ọ́ nítorí Ọlọ́run, obìnrin tó bá ṣe bẹ́ẹ̀ ọ̀dẹ̀ ni, torí ò mọ ọmọ tó máa sin ẹ o. Ọmọ tó bá bí òun ni tiẹ̀. Obìnrin, ọkùnrin tó bímọ fún ọmọ ọlọ́mọ ni, èyí tó bá bí ni tiẹ̀ o. Èyí tó bá bí òun ni tiẹ̀. So má consider pé torí pé o fẹ́ pa ọmọ, àbí òun ronú, òun kórìíra ọmọ nítorí pé ẹni tó bí fún kò wò ẹ̀yìn wò. Ó wò ẹ̀yìn wò kò wò ẹ̀yìn wò, yín ò ní kó má look after àwọn ọmọ ẹ̀ o. Yín ò ní kó má look after ọmọ ẹ̀. Nǹkan tí mo tún wá fẹ́ sọ, ìyẹn gbọ́ tìtọ̀ òjókòó. Ṣorí ìwọ obìnrin tó bá mọ̀ pé o fẹ́ bọ́ ní oko amúnisìn ọkùnrin tí ò dáa, tó wá fẹ́ travel, tó bá ti mọ̀ wípé o ò lè kó àwọn ọmọ ẹ lọ, tètè ya jókòó kó gba cam. Àbí tó bá mọ̀ pé o lọ́nà àti kúrò, ó bẹ́tà kó jókòó kó gbalé sí ìlú tó wà, tí ó wà lárọ̀ọ́wọ́tó àwọn ọmọ ẹ. Obìnrin tó bá ní pé òun sá kúrò nílé ọkọ, òun fà àwọn ọmọ lẹ̀ láti travel out, kò tí ì bọ́ lọ́wọ́ ìyá fóbìnrin tí ò bá nífẹ̀ẹ́ ọmọ. Torí pé tó o bá nífẹ̀ẹ́ ọmọ yẹn gan-an ni ọkọ yẹn, o ò lè bọ́ lóko amúnisìn ọkùnrin yẹn. Ó máa fi àwọn ọmọ yẹn máa mú ẹ̀sìn ni. Kó fi àwọn ọmọ yẹn kó máa fi pọ́n ẹ lójú, kó má jẹ́ kó ní access wọn tààrà torí pé o wà nílùú òyìnbó. Á wá máa fi wọ́n fìtìnà tiẹ̀. Àbí kó sọ àwọn ọmọ yẹn, kó fi àwọn ọmọ yẹn máa gba owó lọ́wọ́ ẹ̀.
a máa fi àwọn ọmọ yẹn gba owó lọ́wọ́ ẹ̀ àbí kó máa fi àwọn ọmọ yẹn fìtìná tí ẹ kó máa fi bà ẹ́ nínú jẹ́. Nígbà míì tó bá kò sí ìlú tó lè wà tó bá jẹ́ tó nífẹ̀ẹ́ ọmọ tí ọkàn ẹ̀ ò bá papọ̀ síbì kan o ò lè think straight. Ó ṣeé ṣe kó má rí nǹkan kan kó jọ. Ọkùnrin yẹn wá máa sọ ẹ́ di ATM machine torí pé ó mọ̀ pé ó nífẹ̀ẹ́ ọmọ. A wá máa fi àwọn ọmọ yẹn máa pọ́n ẹ lójú. A mú orí àwọn ọmọ yẹn á tọ̀nù against ẹ. Ṣé wàá da kó ṣe wàhálà jọ̀ọ́jọ́ kòkó nítorí àwọn ọmọ? Torí gbogbo nǹkan tá à ń ṣe náà nítorí àwọn ọmọ ni. Kó ṣe wàhálà jọ̀ọ́jọ́ kòkó nítorí àwọn ọmọ. Kọ́kùnrin kan má ti wá jẹ́ kó rí ojú àwọn ọmọ ẹ̀ ńlẹ̀. Tó bá fẹ́ kúrò lọ́dọ̀ ọkùnrin tó ń fìyà jẹ tí ò dáa, tó mọ̀ pé ó fẹ́ lọ sí abroad, make sure pé o plan àwọn ọmọ ẹ pẹ̀lú ẹ̀ ọ̀ kó àwọn ọmọ ẹ síbi tí apá anybody ò lè ka fẹ́ pé àtiwọ́ o ò ní access àtọ́kọ ẹ o ẹjọ́ ní access ẹjọ́ ní kò jọ ní gbé lọ́dọ̀ yẹn méjèèjì bóyá ní school bóyá ní boarding ẹjọ́ lọ máa wò wọ́n ni. Bẹ́ẹ̀ tó bá ti fi àwọn ọmọ ẹ sí abẹ́ ọkọ tó travel out kó mọ̀ pé kò ń ṣe ọmọ tó filẹ̀ ló máa padà wá bá. Wọ́n máa turn Ọlọ́run má jẹ́ pé kó padà jẹ̀ka kó padà jẹ̀bi. 1 2 o ò lè bọ́ lóko amúnisìn yẹn o ò lè bọ́ lóko ẹrú yẹn fún ọkùnrin yẹn. Wọ́n á dẹ̀ máa fi ọmọ yẹn fìtìná tí ẹ. So tó o bá ti ní owó láti kó àwọn ọmọ ẹ kúrò lọ́dọ̀ ọkọ tó dẹ̀ fẹ́ kúrò bẹ́ẹ̀ tí ò jẹ́ kó àwọn ọmọ kúkú gba ilé sí ibi tó wà láàárọ̀ gba ilé kúrò bẹ́ẹ̀ kó wà lárọ̀ọ́wọ́tó àwọn ọmọ ẹ tó o bá ti fẹ́ padà jẹ̀ka alẹ́. Kò easy láti ṣe o especially tó bá lówó àti travel bẹ́ẹ̀ tó o bá fi àwọn ọmọ ẹ lẹ̀ sí ọ̀dọ̀ ọkọ tí ò dáa tó travel tó dẹ̀ pé o kúrò lọ́dọ̀ ọkọ yẹn torí pé ó ń fìtìná tí ẹ àbí o wá travel tó wá rí reason láti fẹ́ filẹ̀ o ò lè bọ́ lóko ẹrú yẹn. Tó bá pàpà máa bọ́ gan Ọlọ́run má jẹ́ kó di àgọ́ alẹ́ torí ọkùnrin yẹn máa turn àwọn ọmọ yẹn á turn against ẹni. So tó bá ti mọ̀ pé ò lówó tó lè fi kó gbogbo àwọn ọmọ ẹ lẹ́ǹkan náà wà níbi sàkání àti àrọ́wọ́tó bí tí àwọn ọmọ ẹ wà ẹ lè má jọ wà níbì kan náà bẹ́ẹ̀ kó mọ̀ pé o bá fẹ́ mọ ibi ìgbà ìyàtọ̀ fi sùn lálẹ́ o lè débẹ̀ o lè get to them. Bẹ́ẹ̀ tó bá wà lọ́nà jíjìn ọkùnrin á lo against ẹ o dẹ̀ ní o ní bọ́ lóko ẹrú á máa fi àwọn ọmọ yẹn á máa gba owó lọ́wọ́ ẹ ni á máa fi àwọn ọmọ yẹn á máa fi fìtìná tì ẹ á máa fi àwọn ọmọ yẹn á máa fi bà ẹ́ nínú jẹ́. At the end of the day gbogbo jọ̀ọ́jọ́ kòókò tó wá ṣe á tàn lórí àwọn ọmọ yẹn. Ọlọ́run jẹ́ kó padà rí ojú àwọn ọmọ yẹn lẹ̀ kó má padà jẹ̀ka. Òní mo ní kí wá sọ fún yín tí ń bá rí mi ò kí ń sọ. Gbogbo ẹ̀yin tẹ́ fi pé ẹ kúrò lọ́dọ̀ ọkùnrin bí ẹ fìjà kúrò àbẹ ti kúrò ẹ wá bẹ̀rẹ̀ sí ní jà látòrí fóònù ẹ dẹ̀ fọmọ́lẹ̀ ó máa sin ọkùnrin yẹn wàá máa ṣe bọ̀yìbọ̀yì fún ni tó bá fẹ́ kó ba yí ẹ jẹ́ látàrí àwọn ọmọ yẹn. Torí ọkùnrin míì tó bá burú èyí tó bá máa kóhun fún wọn jẹ á fún wọn jẹ èyí tó bá máa fi wẹ̀ fún wọn á wẹ̀ fún wọn láti ṣàṣẹràn kórìíra kalẹ̀ láàrin ìwà àti wọn láti ní pé kí wọ́n má rí ojú ẹ̀ láti ní pé kí wọ́n má ṣàánú àwọn ọkùnrin míì burú. So tó bá ti mọ̀ wípé òun travel abroad ó fẹ́ fà àwọn ọmọ ẹ̀ lẹ̀ ready láti ṣe bọ̀yìbọ̀yì fún ọkọ ready láti fi owó bá ọkọ lò ready láti má bọ́ lóko ẹrú. Tó bá ló fẹ́ bọ́ lóko ẹrú ready láti lose àwọn ọmọ ẹ̀. Kò ṣe pé kí wọ́n kú o á di wípé tó bá dọjọ́ iwájú àwọn ọmọ tó padà lọ tìtorí ẹ̀ ṣiṣẹ́ Ọlọ́run jẹ́ kán padà mọ̀ ẹ́ wọ́n máa turn wọn against ẹni. So ẹ̀yin obìnrin láti wà very 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 careful. Tí ń bá rí mi ò kí ń sọ ó yẹ kẹ́ mọ̀ pé mo ti rí nǹkan kan kí n tó máa sọ nǹkan tí mò ń sọ yìí. Tó bá ti fi pé o fọmọ́lẹ̀ sọ́dọ̀ ọkùnrin o travel out o tí ì bọ́ lóko ẹrú ọkùnrin o tí ì bọ́ ó bẹ́tà kó kó owó yẹn jọ kí wà táwọn ọmọ ẹ jọ lọ àbí kó kó owó yẹn jọ kó gbalé síbi tó máa ti rí àwọn ọmọ ẹ lárọ̀ọ́wọ́tó. Kò ń ṣe pé bóyá ó easy bẹ́ẹ̀ pé bóyá o ò lè travel ṣùgbọ́n nítorí ọjọ́ alẹ́ kó má lọ ṣe jọ̀ǹjọ̀ǹ kòókò nílùú òyìnbó kó wá padà wá kó má wá rí ilé wọ̀. Kò ṣe pé ilé ọkọ o kó má rí ọwọ́ àwọn ọmọdé sí pàápàá kí ọkọ má tiẹ̀ ti ba ayé ẹ jẹ́ lọ́dọ̀ àwọn ọmọ kó tó dé kó má ti lọ sè wọ́n jiná débi pé wọn ò ní fẹ́ rójú ẹ̀ lẹ̀ kó tó dé. Wò ó ẹ yára yín ní brain ẹ má sùn. Èyí ni mo mú wá fún yín ní àárọ̀ yìí shabarikolo.com ẹ lọ register ń bẹ̀ o. Ẹ má gbàgbé o gbogbo ẹ̀yin obìnrin tẹ máa ní bad kíní against ọmọ tó bá bí fún ọkùnrin tí ò dáa tẹ máa fẹ́ máa take on your child jọ nítorí Ọlọ́run má consider yẹn as an option. Má dẹ̀ gba ẹ̀mí ara ẹ torí tó o bá kú àwọn ọmọ tó fẹ́ kíyà jẹ
wọ́n máa padà jẹ́ ìyá máa padà jẹ wọ́n tó wọ́n bá dẹ̀ ń rí ẹ níbi tó bá ń ríra wọn tó kù bá ń wẹ̀yìn wá máa gbéra ẹ ṣépè ni torí àwọn ọmọ yẹn ò ní foríjì ẹ o ò dẹ̀ ní rí ojú rere àti àánú Ọlọ́run tó bá gba ẹ̀mí ara ẹ nítorí ọkùnrin kò wọ́ọ̀tì láti gba ẹ̀mí ẹ kó ẹ̀yin tẹ máa ń ṣe kẹ kó sì dànù ọkùnrin kò wọ́ọ̀tì láti gba ẹ̀mí ẹ tó bá gba ẹ̀mí ẹ nítorí ọkùnrin ìyà jẹ àwọn ọmọ tó kólé àwọn ọmọ yẹn ò ní forgive wọn ẹlẹ́dàá wọn ò ní forgive ẹ so ìyẹn má consider as an option ọkùnrin wá ọkùnrin lọ ni ìyá ẹ̀ kọ́ ló bí tó bá dúró kó dúró tí ò bá dúró kó má dúró kó má lọ sójà go sójà kọ ìran kan lọ ìran kan dé ni ọkùnrin kan ò wọ́ọ̀tì láti pa ẹ ẹgbẹgbẹ̀rún ọkùnrin wà ń bẹ̀ tá a gbé ẹ gẹ̀gẹ̀ bí ẹni tí ò róbìnrin rí má tọrọ ẹ má para ẹ nítorí ọkùnrin kan torí tó bá para ẹ nítorí ọkùnrin kan àwọn ọmọ tó bílẹ̀ àjìyà ọkùnrin ò dẹ̀ níràn ẹ o ọkùnrin ò níràn ẹ o tó bá fẹ́ jẹ́ kí wọ́n padà wá fi igbá gbá àwọn ọmọ ẹ lórí má para ẹ nítorí ọkùnrin ire o ẹ káàárọ̀ sabarikolo.com ẹ lọ rẹ́gísítà ń bẹ̀ ẹ káàárọ̀.